God. Salam alaikum. Adúpẹ́ fún Ọlọ́run fọ́jọ́ tí ní o. Adúpẹ́ wípé àdúpẹ́ tipátipá. A sọ pé kò ló ṣe jẹ́. Èmi ò ní kankan láti sọ. Fún mo ló fún pé ká máa ṣàdúrà lọ. No, don't block. It's not Gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó bá báyìí àdúrà ni. Gbogbo ń tá a bá ń ṣe àdúrà ni. Ká máa ṣe dáadáa. Bó o bá ṣe dáadáa wàá rí. Bó o tún ṣe dáadáa wàá rí. Òróǹfólú okun oyè pámúpámú jìgìjìgì Kosoko ọmọ ọlọ́jà lérèkó wáyé ìkọ́kọ́ tí mo rí lára mo Òróǹfólú ni wípé bẹ́ẹ̀ bá wà ní iṣẹ́ àbí tẹ́ ẹ bá ń ṣe rìn why are you doing this? Oya come on how this and bó ṣe wà yẹn tí ọ̀nkú Jídé bá gbé pen sórí pépà bí ẹ fẹ́ gba contract níbì kan a bá fẹ́ ṣe nǹkan kan níbì kan tí ọ̀nkú Jídé bá kọ́ tó ṣe báyìí wàláì mọ̀ ní bọ́sì wọ́n máa gbéṣẹ́ yẹn fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí lọ kábọ̀ bẹ́ẹ̀. So ó ní kinní yẹn lọ́wọ́ no matter how it is kò dẹ̀ sí bó ti ṣe lè ṣe tó ó dàbẹ̀ ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ti sọ́n bí dáadáa kò lè rí ẹ kí a máa jẹ́ kó máa wọ̀ ẹ́ á wá bí gbogbo láìfẹ́ bó ṣe máa sọ̀rọ̀ kí ló tún kù tá a tún fẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe dáadáa náà máa rí dáadáa. À ń bínú o Jídé lè bínú kó da gbogbo bíbá ìlú rẹ̀ sí kẹ́ẹ̀dì lójú tu ẹ̀ mọ̀ àmọ́ bó bá tún yà ẹ́ àti àyín náà rí pé kí ni ọ̀pọ̀ bọ́ sí gbogbo ìṣẹ́ sọ bẹ́ẹ̀ tá a bá kọ bẹ́ẹ̀ yẹn kì ní yọ̀ ní gbà and that is all ẹ̀dá tí Ọlọ́run dá òun nìyẹn Ọlọ́run ọlọ́jọ́ èdè á túbọ̀ máa wà pẹ̀lú ẹ̀ ilé àtọ́nu ẹ̀ kò ní dàrú àwọn ọmọ ẹ ò ní rí láburú lórí wọn Ọlọ́run ò ní ṣe wọ́n lọ́tà ẹ o kò ní ṣe wọ́n náà lọ́tà àwọn ọmọ ẹ èyí tó kù tó máa lò láyé báyìí nínú ayọ̀ nínú àlàáfíà òun ló máa fi lò ó nínú bó ṣe ṣe ń fẹ́ kórí fún ẹni kórí fẹ́mi náà gbogbo àwọn táwa wá síbi ilé ni bá a ṣe débi láyọ̀ àtàlàáfíà ayọ̀ àtàlàáfíà kò ní kálukú wa máa fi padà délé ọdún yà wá dùn fún gbogbo wa lágbára Ọlọ́run àríjẹ àrímọ àrínú àwa rílò àníjẹun kẹ́yìn ẹran àníláàkísà kẹ́yìn aṣọ àdẹni sùkúkà kẹ́yìn ilé gbogbo ọ̀rọ̀ wa á dáa ni. Thank you so much. Thank you very much. I recognize you and I welcome you. Èmi fara mi ní ìṣẹ́jú kan mo kàn fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ìfáńkà aleluya ó rọ̀ṣì mi ń bì báyìí ó ní kẹ́mi má sọ nǹkan kan bẹ́ẹ̀ ni. Wọ́n ní bàbá wa Adébáyọ̀ Sàlámì. Wọ́n ní síbáṣí pé kí n pe màmá Àwẹ̀rò Alhaja Ọ̀nàrẹ̀wájú Hassani ẹ bá mi fún màmá látẹ̀wọ́. Ẹ kúrò lọ́nà màmá ń bọ̀. Ẹ kúrò lọ́nà ìyá Àwẹ̀rò ń bọ̀. Ara sọ lọ́hùn ọba. Torí àkókò ẹni tó wá ṣojú Sínátọ̀ Sotimo Abiru ọ̀jọ̀gbọ́n bàbá ọgbọ́n. Àsàlátù gbé Adéjókòó àwa kan sára sọ lọ́hùn ọba Adébáyọ̀ Sàlámì àwa kan sára sọ lọ́hùn ọba tí ò dójú àdúrà sí wa.